ẹ wá rí pé ìmọ̀lélẹ́ yìí mo rúrú ológbò látẹ̀ ó mà ṣe o ọmọ òkókó ti placenta rẹ̀ ẹ wá lọ gbé sọnù Elédùmarè ìwọ lọ̀rọ̀ yìí mọ̀ yé o ọjọ́ kìíní àná tí mò ń sọ pé fún Ọlọ́run ọba ló ń dayé ìrú ó dàbí ẹni wípé mò ń sọ tí ò dáa Elédù tó màre tó mẹ̀bí tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo ọmọ ẹni tó ń wọ́ ọmọ kò fún lọ́mọ ọmọ ẹni tó ń wọ́ ọkọ kò fún lọ́kọ ọmọ ẹni tó ń wá àyàn kò fún ọmọ ẹni tó ń wọ́wọ́ kò fún lówó ó wá lọ mẹ́rin tí ò nílò ọmọ ó fún lọ́mọ ìyẹn wá bímọ tán ó gbọ́mọ sọnù ẹni tí ò nílò oyún ó fún lóyún ìyẹn ṣẹ́yún dànù èèyàn tí ò nílò ọkọ ó fún lọ́kọ ìyẹn ń forí ọkọ rẹ̀ pa tèǹté ẹni tí ò nílò ìyàwó ó fún níyàwó ìyẹn sọ ìyàwó rẹ̀ dẹrú ẹ wá rí báyìí bí ẹni tí ò nífẹ̀ẹ́ èèyàn ẹni tí ò nífẹ̀ẹ́ èèyàn lèèyàn sunkún lé lọ́rùn yìí ẹni tá a nífẹ̀ẹ́ ó ní òwojú ẹni yìí ẹni tó sì nífẹ̀ẹ́ ẹni ó ní ìyàn ò fẹ́ràn yìí ṣé ẹ wá rí pé fún wa lọ́rọ̀ Ọlọ́run ló ń ṣe gbogbo tó ń ṣe ẹ farabalẹ̀ ẹ bá ń wo fídíò kan ni o fídíò yìí lágbára débi wípé èmi kò mọ nǹkan tí mo fẹ́ sọ ẹ wá rí báyìí pé ẹni tó fẹ́ ò rí bí ẹni tó rí bí fẹ́ gbé sọnù àbọ̀ tí ẹ ti gbé sọnù ní ó mọ̀ ṣe o sọ́dọ̀ wọn bò wá lè fẹ́ ní tó rọmọ bí lọ́mọ ni kí ló dé tí ò fẹ́ tí ò lọ́kọ kí ló dé tí ò fẹ́ tí ò láya kí ló dé tí ò fẹ́ tí ò lówó ó sì jẹ́ pé ikú ló pín kárí kò tún pín sàárè dọ́gba ẹni tó bá fẹ́ ló máa ń ní sàárè bó bá wo Elédùmarè á ní kẹ̀dà má ní sàárè àbí kúkú yòó tó pọ̀ jọ ó ní pé ìwọ nìkan kọ́ ló dá lọ àlẹ́ pọ̀ tẹ́jọ sunú sàárè kan so wá rí pé ìwọ téèyàn rẹ bá kú tẹ́ ẹ bá rí sin tẹ́ ẹ sin bó ṣe ń sin òkú ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọ̀pọ̀lọpọ̀ ló kú tí wọ́n rí sin tó jẹ́ wípé sọ́fẹ̀ ni wọ́n fi ń bu ọpọlọ lọ́tọ̀ náà fi ń bu ara lọ́tọ̀ a ò jẹ́ fi yọ̀ wọ́n bàbá mi Elédù tó màre bó ṣe yànda gbogbo ẹ̀ nìyẹn ó ní bí òṣèṣe tó ń kálukú sí ikú ni ó pẹ̀dá o àmọ́ kú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì omi ló gbé lọ ẹja ló fi jẹ wọn ò rókù rẹ̀ sí ọba mi òkè ẹlòmíì sì sùn wọ́rọ́wọ́rọ́ bó jẹ́ jẹ́ pógun ni wọ́n jà lójú oorun ó mọ̀ kú wọ́n ní bàbá sùn ló bá sùn wọ́rọ́wọ́rọ́ ẹlòmíì sì ni bó bá kú báyìí á dàbẹ́ ni pó sùn ni wọ́n ní ẹ bá ń jí ẹ rí pé kò jíjú ni ẹ rí pé kò tí ì kú ni ẹ má sin o ẹ má jẹ́ ó lọ mínú sàárè wọ́n fi lẹ̀ ìjọ́ kìíní ìjọ́ kejì nígbà tó di pé inú ti ń wú ẹsẹ̀ tí ń wú náà ní ẹ̀sìn kú ó ti kú Ọlọ́run fi kúrò lọ́rùn ni ìkúrò ẹ wo gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọba mi òkè má jẹ́ kó wá dìde sí wa lọ́jọ́ iwájú o àbí lọ́jọ́ alẹ́ àbí lọ́jọ́ ọ̀gbẹ́ǹde àlìkíámọ̀ ẹlòmíì ò mọ sọ̀rọ̀ torí pé kó lè bá jẹ́ kó lè bá mu ara wọn náà làwa náà wà nídìí ọ̀rọ̀ láti ń jẹ láti mu ọba mi òkè wọ́n mọ̀ dìde ọ̀rọ̀ sí wa lọ́jọ́ ọ̀gbẹ́ǹde àlìkíámọ̀ ọjọ́ tí ò ní sẹ́nì kankan bẹ̀ nù sàárè wọ́n mọ̀ jẹ́ kọ́rọ̀ yóò dìde sí wa wọ́n jẹ́ àṣìṣọ́ o tọ́rọ́ náà ọba ló mọ̀ dí ọ̀rọ̀ ìta abáríláyé làwa rí o Ọlọ́run ọba ló mọ bó ṣe bẹ̀rẹ̀ àárín àti parí ẹ̀ ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí kẹ́ wá rí bí wọ́n ṣe bímọ tó gbọ́mọ sọnù. lóko yìí ma. orúkọ mi ni Jọkẹ́ Ọlánúkan. Jọkẹ́ Ọlánúkan ma. Bọ́láńlé. ok ma níbo lẹ ń gbé ma. mo ń gbé ní ẹni olúwa ọkọ ẹni Agbọ́tikúyọ̀ ó wà ní Fáṣọlá ń bíbá Agbọ́tikúyọ̀ nọ́mbà 5. lágége àbí. lágége. ok ma mọ́mí báwo ló yẹ jẹ́ báwo lọmọ yẹ jẹ́ ma. ọmọ yìí níbi tí mo ti ń tajà ni ẹnìkan ti kọjá ló ní mọ́mì ṣé ẹ rí i pé wọ́n gbọ́ ọmọ sínú àpò ń bẹ̀ yẹn ni pé ọmọ ló ń ké inú àpò yẹn o ẹni yẹn dẹ̀ kọjú wa lọ mo wá dìde mo wá lọ mo ní ọmọ mọ̀ ní eléyìí tó tọ́ mo ṣe wá pé bọ̀bọ̀ kan ni wọ́n ń pè ní Yusuf wọ́n ń pe alias ẹ̀ ní bọ̀bọ̀ aṣáájọ lọ síbẹ̀ mo wá ní bọ̀bọ̀ ọmọ ni wá ní mọ́mì ẹ̀ gbé mo wá gbé ara mi ṣàǹgbọ́n wá ní mọ́mì ẹ̀ gbé wá wọ́n ṣàṣe gbà lọ́ọ̀ mi ó dẹ̀ yọ ọmọ yẹn jáde nínú àpò wọ́n fi aṣọ bíi 4 wọ́n fi yí ọmọ yẹn wà ní hòhò pẹ̀lú gbogbo placenta gbogbo ẹ̀ wà ń bẹ̀ jẹ́ wà lára ẹ̀ ọmọ yẹn wà ní hòhò so ìgbà tá a ṣáà gbé ọmọ yẹn jáde ọmọ yẹn ti ní temperature torí inú òrùn ni òrùn yẹn mú gan temperature yẹn ti ń high gan so àwa sáré pé náà torí mímì ẹ̀yìn ò wá ká sáré pé
nọ́ọ̀sì pé kán jọ kán sábà wo ọmọ ìkẹ́mi mọ́ jábọ́ lọ́rùn ẹ̀ bọ̀bọ́ yẹn ṣáà ní nọ́ọ̀sì yẹn ṣáà ní kán wá owó wá bọ̀bọ́ yẹn ṣáà ti tọ́ bá pò ó sáré dáwó lẹ̀ wọ́n treat ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ó wá wà òkè wọ́n gé kínní ẹ̀ bó ṣáà ṣe wà òkè ní a ṣáà tọ́jú ẹ̀ nígbà tán a tọ́jú ẹ̀ tán wá gbé padà wá sí ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi wọ́n wá lọ ra oúnjẹ ara my boy fún ara aṣọ ẹni tó láṣọ ara pampers ara gbogbo ẹ̀ àṣà àtúrìtì àṣà àtọ́jú ẹ̀ ó wà òkè láti ìgbà yẹn làṣà ti ń tọ́jú ẹ̀. kí ni step ẹ tẹ gbà tẹ ọmọ yìí mà. step tá a tẹ́kì ni pé ńgbà tá a rọ ọmọ yìí tí gbogbo ariwo lọlẹ̀ mo lọ sí Alábọ̀ police station mo lọ bá DPO Alájà mo ṣàlàyé fún wọn wọ́n wá ní àwọn mọ́dálẹ́sùn ló máa bá wa sọ̀rọ̀ nípa ọmọ yìí páwọn náà máa mọ́dálẹ́sùn páwọn náà máa gba ọmọ yìí so mo wá gbà tá a ṣáà inú mi ò ṣáàdùn wọ́n wá pé wọ́n máa wá lóhùn sí láàrándì pé tóun bá dé òun máa pè mí padà so ìgbà tí mo ṣáà wá délé mo wá pe Alájà mo ní Alájà mo ní ẹjọ́ anything tán bá lè ṣe fún mi lórí ọmọ yìí ẹ̀mí mi ò gbé ọmọ yìí kalẹ̀ máa tọwọ́ bọ̀wé fún ìjọba pé ọmọ yìí wà ní ọwọ́ mi bí báyìí báyìí ni mò ń gbé wọ́n wá ní àwọn ò lè sin nǹkan kan sí páyọ̀ táwọn mọ́dálẹ́sùn yẹn bá dé so ìgbà tí wúmà yẹn wá dé wọ́n wá fún un ní nọ́mbà wọ́n wá pè mí wọ́n wá ní kí ni mo fẹ́ wọ́n á ní kán jọ pé mi fẹ́ kán gba ọmọ yìí lọ́wọ́ mi pé ẹ̀mí mi ò gbé ọmọ yìí kalẹ̀ mo fẹ́ try láti mọ tọ́ ni gbogbo àwọn tó wà lára dínà gbogbo àwọn mọ́lẹ̀ gbogbo àwọn Yorùbá gbogbo wọn dìde pé kán jọ kán fún mi lọ́mọ kán jẹ́ ká máa tọ́ pé kán jọ kò sí nǹkan tó máa ṣe pa máa tọwọ́ bọ̀ so wúmà yẹn wá ní tóun bá dé pé òun máa pè mí padà so àti wàá ráyè padà lọ sí ibẹ̀ tó mo ṣe ń tọ́jú ọmọ tí bá máa fi dé ṣọ́ọ̀bù láàárọ̀ òun máa kùn mí mi ṣàráyè lọ so aṣáàfọ ọmọ yẹn lórúkọ lónìí ṣá so tí wọ́n á mọ̀ pé bóyá tó bá tún di lọ́ọ̀lá máa tún lọ bá ọmọ yẹn pé ẹni tí tán bá ṣàfẹ́ ṣe fún wa lórí ọmọ torí a ti náwó a ti ṣe gbogbo a tún ti fún un lóko lónìí orúkọ ẹ̀ ń jẹ́ òní ní kó mọ ọjọ́ Tuesday a fún un ní Ṣẹ́gun Ayọ̀mídé Ọpẹ́yẹmí Tanímọ̀lá Ẹnìtàn Olúwadára-sí-mi Abdulmalik òun ni súnà ẹ̀ Akànní so orúkọ tá a fún un ní Olúwatóbilọ́ba Ọlọ́run ojú ẹ̀dá lọ. báyìí sìn àti àwọn tọ́jọ́ ń gbé ládùúgbò àtẹ̀yìn lẹ́jọ́ ń tọ́jú ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ó gba àwọn tájọ wà ládùúgbò àti àwọn ọmọ àtàwọn ọmọ mi àti gbogbo àwọn ẹbí ará gbogbo wa lásán pawọ́pọ̀ tọ́jú ẹ̀. ṣé òbí ọmọ yìí ṣó yọjú rárá ṣá. àti ẹ̀rẹ́ nìkan kan yọjú kóun lòun ní rárá. onílọ́mọ yìí dìjẹ́ ìjọ lọ́wọ́ wa àdúgbò àdẹ́kò ládùúgbò ojoojúmọ́ mo dẹ̀ ń gbé dání síbẹ̀ pé bóyá àti ẹ̀mọ rẹ̀ ń yọ pé mọ́mí ẹ̀jọ̀ nǹkan bàbá rẹ̀ nìkan kan. so kí wàá lè fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe fún yín báyìí tó bá wo fídíò. ẹjọ́ fẹ́ káwọn ọmọ Nàìjíríà kan ràn wá lọ́wọ́ lórí Olúwatóbilọ́ba Àkànní Ọlọ́run kó jọ kó bá wa dà á lágbà kán ẹ̀pù wa lórí anything tán bá rí kán máa fi sọwọ́ sí wa ká lè máa fi tọ́jú ọmọ yìí kán jọ nítorí tọ́lọ́run so gbogbo ẹbí gbogbo ará gbogbo ọ̀rẹ́ gbogbo wọn ládùúgbò gbogbo wọn náà pawọ́pọ̀ tọ́jú ẹ̀ so anything táwọn náà bá tún rí kán fi support wa títí tọmọ yìí máa fi dàgbà tó máa fi wọ yunifásitì. so aṣọ eléyìí la lọ rà tá a fi gba súná fún láàárọ̀ yìí 15,500 lówó designer ni a lọ ra aṣọ némì òun la fi ṣe némì fún. ẹ ṣe gan bó ṣe wáyé gan guys. so a ti pe DJ náà a ti pe DJ a tún pe DJ náà DJ ń play lọ́wọ́ báyìí lónìí pé gbogbo èèyàn ló gba àwọn bọ́ọ̀sì yẹn ló gádà owó wọn pe DJ so Ọlọ́run kó jọ kó jẹ́ ká jèrè ọmọ ìka ọmọ Nàìjíríà náà kan tó fàdúrà ràn wá lọ́wọ́ títí tọ́lọ́run máa fi bá wa tọ́ dé yunifásitì torí àwọn ẹni tí ó tún ṣe olórí wa Ọlọ́run kó jọ kó bá wa dá lágbà kó ṣe lólórí ìlú torí ọmọ ológo ni àtijọ́ tó ti dọ́wọ́ mi báyìí everybody eléyà wa oní 500 oní 200 oní ẹgbẹ́ bá kálukú bá ṣe lágbára ẹni tó gbá aṣọ wa ẹni tó gbé pampers wa so ẹjọ Ọlọ́run àrùn gbogbo ọmọ Nàìjíríà. ẹnìkan kan bàtà ṣe láì fìdí pé yàn kan gbé 5 million naira pò fẹ́ rà. ẹnìkan ṣàwà ó ní kájọ ká fún kó máa rà ní 5 million á ní kán jọ nítorí Ọlọ́run àta ọmọ ìtura ọmọ ológo ni báyọ̀ ló máa gbé orílẹ̀-èdè Nàìjíríà wa dìde lọ́la a ní rọ pé àta ọmọ yìí máìndì mi ò ta pé bẹ́ẹ̀ tí ó wù mí Ọlọ́run kó jọ kó fún mi lọ́mọ yìí tọ́ kó jẹ́ kí gbogbo wa jèrè ẹ̀. ok máyì ká lọ fún àjùmọ́ mi kí ni advice fún àwọn tó yẹ kó ń gbọmọ sọnù báyìí. advice mi fáwọn tó ń gbọmọ sọnù ni pé kí wọ́n jọ kọ́lọ́run kó jọ kó rọ̀ wọ́n lọ́kàn torí pé kí ni odidi ẹ̀mí ni ìwọ tó ti try tó ti gbọ́ ọmọ oyún ọmọ fún 9 months obìnrin náà lèmi náà tó tún wá bí ọmọ ẹ̀ tó rọ́jú tó bí torí nǹkan tó wà ń bẹ̀ ni pé téèyàn bá fẹ́ bí ọmọ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lèèyàn máa wà Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo ó bí láàyè lẹ pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ìdùnnú lọ́lọ́run fi yọ̀ǹda fún ẹ kí ló tún wá kù
ìgbà tó dẹ̀ ti bí ìyẹn ni pé kó o lọ sórí TikTok àbórí Facebook ẹjọ́ ọmọ Nàìjíríà mo bí ọmọ ìyẹn ṣàánú mi ní nǹkan tí mo fẹ́ fi tọ́ o ò ṣe yẹn the next thing ni pé o gbé sínú àpò sọnù ládàá tó tọ́ Ọlọ́run á bá mi fún ẹ o èmi ti gbọ́ ọmọ o torí mi nídìí ọmọ mo bímọ kì í ṣe pé mo bí àmọ́ àlékún Ọlámilékan lélẹ́yìí jẹ́ fún mi k'Olúwa kó dá mi láre lórí ẹ̀. sọkọ wáyé pé ìyá àmọ ìyọjú ń sìn kó n fẹ́ gbọmọ kílẹ̀ mú máa ṣẹlẹ̀. the next thing pé tí ìyẹn bá yọjú àjọmọdé station ni torí ọmọ eléyìí àjọ bí ni gbogbo alájọ ń tọ́ òun gan kò tiẹ̀ nílé yọjú torí àti jèrè lè mo jèrè ní gbogbo ayé ń pè so bó ṣe jẹ́ nìyẹn o. ẹ ṣe gọ́mà. Ọlọ́run ló ṣeun. So guys, actually someone actually reached out to me that I should come and meet this woman here. So I'm live here in Agege. It happened here in Agege. In fact, this is my first time coming to Agege. So in case you have anything to give to this young boy, no little amount is small, even though it's Pampers. Any gifts you wish to give to him, maybe clothes, sandal, anything you wish to give to him, even though it's money, just reach out to me and let's see what we can just do. Yeah, I'm Mubarak O'Brien. I'm one of the eyewitness of the time that they see one baby boy in a dustbin. Yeah, what happened is that I was in the house, so one of my brother came in and tell me that there is one woman outside there, like she want to give a bath. See, where is the woman? So the guy was like abnormal. Okay. So he now told me that he asked the woman to a direction where she can see a hospital. Okay. Immediately the woman go. Okay. Before I take a bath, okay, come outside, and now just admit them that they just see a baby boy inside the ladder. I was imagining, is it not this time, this evening, I saw one woman trying to give a bath. So maybe that is that woman. It's that woman. No, it's not even maybe safe. But you can't recognize her face. I can't recognize her face because it's a stranger. I haven't seen her before. So definitely that means it's possible the woman stays around here. Not possible. Not possible. Okay. But it's like the woman is homeless. Maybe she's homeless or stranded or somewhere else. Okay. And only God knows the reason why she did that. Okay. Yeah. I think you are only the one that even gave us more light to what really happened. Yeah. Thank you very much, sir. I really appreciate it. You are welcome, sir.